ẹnu Yorùbá ò lè jọ kọ́mọ́ gbàgbà abájọ wa ẹ̀sìn náà gbàṣẹ̀ sí lọ́wọ́ wa níṣẹ́ náà was brain wa gbàṣẹ̀ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti sùn àní kẹyẹ sùn oyè ẹjí má sùn torí ogun ń bọ̀ o ẹ̀jẹ̀ ká múra o torí ń bọ̀ o ọmọ Yorùbá ìjọ làárọ̀ bá nínú ọ̀nà pé ìjọba ẹ̀yin ọba wa ṣebẹ́yìn náà ni bàbá wa kájòjì kó gba ilẹ̀ wa ẹ jẹ́ ká ìta padà sẹ́nu ọba bẹ́ẹ̀ ni o must be ọ̀gá mi tí wọ́n lè ṣe bá mi ṣí ètò mi ẹjọ́ wọ́n padà dúró nílé must be wà ní ẹyẹ sùn torí ogun ń bọ̀ ogun ń bọ̀ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni o kì í ṣe ìjà Sunday Igboho nìkan ni ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó mo kí gbogbo wa mo kẹ́yìn bàbá mi ọ̀gá mi mo kí Masbi TV mo kí yín nílé lóko lájò lẹ́yìn odi èmi ọmọ yín náà ni tí ẹ ti mọ̀ orí adé Adébọ́lá aka Àlùkà tí wọ́n ń pè ní Àfọ̀njá TV mo kí yín nílé lóko mo wá fi ọlọ́run ìkẹ́ ọlọ́run orí àjẹgẹ́ tán rẹ̀ mo fi kí bàbá mi Professor Banji Akíntóyè mo fi ọlá òní ọjọ́ tí wọ́n ń pè ní ọjọ́ ńlá ní ọjọ́ Jímọ̀ ọjọ́ tó lámìlaka nínú ọjọ́ náà tún lòun náà wà mo fi kí wa nílé lóko mo kí bàbá mi olóyè Dr. Sif Sunday ọmọ Adéyẹmọ Aládìsá ọmọ Aládìkún owó baba Dami owó baba Yọ̀mídé owó ọkọ rọ́pò mo kí wọn mo fi ọjọ́ èyí mo fi kí wọn mo á fi ọlá yẹn mo fi kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ní tilé toko lájò lẹ́yìn odi mo fi kí yín mo fi àsìkò yìí mo fi pè yín mo kí gbogbo yín àánú ọlọ́run kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ ọlọ́run tèdùmàrè ọlọ́run ọba tó láyé tó lóore tó lóhun gbogbo láyé ọlọ́run ọba bá mi gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ mọ̀ pé ọjọ́ Jímọ̀ báyìí àdúrà máa ń pọ̀ jù níbi gbogbo ètò tí mo máa fẹ́ ṣe ní ọjọ́ Jímọ̀ bó àkọ́kọ́ ń bẹ̀ tí máa sọ lénìí tí ẹjọ́ ẹ bá mi pín ètò mi débi tó bá yẹ kó dé ẹ bá mi pín ètò mi ẹ bá mi ṣí ẹ mo rọ̀ yín mo bẹ̀ yín ni àánú ọlọ́run á máa bá gbogbo yín pátápátá èní nínú àwọn nǹkan tá a fẹ́ ṣe special prayer máa ń wà ń bẹ̀ fún tilé toko lájò lẹ́yìn odi pẹ̀lú àṣẹ ọlọ́run tó jẹ́ pé gbogbo wa pátápátá ẹ máa bá mi ṣí ẹ̀kẹ́rẹ̀ máa bá mi comment so bẹ́ẹ̀ náà ni màá ti máa dárúkọ yín tí màá máa kí yín láti ṣe gbígbàdúrà láti ṣàdúrà fún orí kọ̀ọ̀kan tí màá máa dárúkọ pẹ̀lú àṣẹ ọlọ́mọdé mọ̀ pé pẹ̀lú ọjọ́ èní bó ṣe rí mo mọ̀ pé tí mo bá ń dárúkọ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run àwọ̀ láàṣẹ pẹ̀lú àwọn ẹni tó forí balẹ̀ lénìí á gbàdúrà orí kọ̀ọ̀kan pátápátá àtẹni tó forúkọ àtẹni tó forúkọ lẹ̀ tí wọ́n ń kọ́mẹ̀ntì tí wọ́n ń sáámi ẹ jọ̀ọ́ nínú àwọn nǹkan tá a gbé wá lénìí tó ṣe pàtàkì kó tó di pé a bẹ̀rẹ̀ prayer tí mo fi ń sọ pé mo pe gbogbo àyín lọ́balọ́ba níjóyè káàkiri lẹ́yìn odi mo pe yín lọ́tún lósì wípé ẹ jẹ́ ká dìde torí pé bí ìlú ṣe rí bí ìlú ṣe ń lọ àti wá rí pé solution tó kàn wá tó ṣe kókó tá a máa ṣe lé lórí ni o àfi kó jẹ́ pé a gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ wá lógún tó bá tá bá tẹ̀síwájú nínú orílẹ̀-èdè tá bá fi ìmọ̀ ṣọ̀kan orílẹ̀-èdè Yorùbá ó di dandan kó tẹ̀ wá lọ́wọ́ mo fẹ́ kí gbogbo yín lọ nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ rí yìí ó máa di mímúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá torí wípé tá bá wà ní orílẹ̀-èdè wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀túmọ̀
tí a bá ń pariwo pé orílẹ̀-èdè wa la fẹ́ máa ní ìyà máa jẹ kísà sí wa lára, mo jẹ́ kó yé wọn pé ọ̀pọ̀lọpọ̀ yín ní òye ní ìmọ̀dí pé tàbí sọ pé orílẹ̀-èdè wa kó dá dúró, àmọ́ ó yé àwọn ìjọba tí wọ́n so wá pọ̀, ó yé àwọn tí wọ́n so lórí wa pé nǹkan tó bá fi mú Yorùbá tó bá fi dá dúró nínú ògo gbogbo adúláwọ̀, nínú ògo gbogbo àgbáyé ni Yorùbá wà. Bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé gbogbo ẹ̀ wà inú tí ìjọba fi ń sẹ̀mí lénìí, tí wọ́n fi ń dá rọ̀kẹ̀, tí wọ́n fi ń jó, tí wọ́n fi ń sayọ̀, tí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́. Orílẹ̀-èdè Yorùbá ó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀. Ní ilẹ̀ Yorùbá wa gbogbo tí wọ́n fi ń sọ̀rọ̀ jù tó jẹ́ pé àwọn èèyàn ń fojú sí di epo, àwọn èèyàn wọn, àwọn àbí gbogbo àwọn olóṣèlú pátápátá àtàwọn èèyàn wọ́n ń fojú sí ìdí epo. Àwọn nǹkan tó mú owó ju epo lọ ní ìṣẹ́jú wọn jẹ́ kí gbogbo wa rí. Àwọn nǹkan tó jẹ́ pé kìí ṣe epo ni a ti ń rí owó jù, ilẹ̀ Yorùbá yìí ló wà. Ẹ gbọ́ mi yé. Àwọn nǹkan tó jẹ́ pé a fi ń rí ọrọ̀, ẹ gbọ́ mi, tó jẹ́ pé lára ẹ̀ ilẹ̀ Yorùbá yìí ló wà. Tá bá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ nǹkan ńláńlá tí Yorùbá ń ní nílẹ̀ Yorùbá, tá bá bẹ̀rẹ̀ sí sọ, ẹ mọ̀ pé bíntín ni ọ̀rọ̀ epo nínú àwọn nǹkan tí àwọn ìjọba ń kó tí wọ́n fi ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí náà ti ń kó. Wọ́n fura sí ìgbà tó jẹ́ pé wọ́n fojú sí epo nìkan náà fojú yín sí. Àìmọye nǹkan tí wọ́n ti dictate tó jẹ́ pé wọ́n ti ń kó tipẹ́tipẹ́ táwa ò fura sí, tó jẹ́ pé ìgbà tó di pé à ń ṣe findings la rí pé ọwọ́ ìjọba náà ló wà ń bẹ̀. Mo fẹ́ kó yé gbogbo wa wípé orílẹ̀-èdè Yorùbá tá a bá dá wà tá a dá dúró, ẹ mọ̀ pé oore tó wà ń bẹ̀ pọ̀, ẹ mọ̀ pé ọlá tó wà níbẹ̀ pọ̀. Wàláì ẹ mọ̀ lọ́pọ̀lọpọ̀ yìí pé àwọn nǹkan tó ṣe pàtàkì tó wà níbẹ̀ pọ̀. Kò sí tó ń jẹ́ ìyà kankan, even tó bá yẹ pé a ṣe ń sọ́ọ̀tì gbogbo ẹ̀ dáhùn díẹ̀díẹ̀, pé à ń ṣe nígbà tá a bá gbà tán ó lè fẹ́ rí bákan bí ọjọ́ mélòó kan, but tí ó jẹ́ pé kò sí ẹ̀ tún wá ní rí bẹ́ẹ̀ tí ò ní ní wá lára. Tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá àfi kó tẹ̀síwájú. Ẹ wò ó, àdúrà ọjọ́ tèní tí mo fẹ́ ṣe lénìí, látorí orílẹ̀-èdè Yorùbá ni màá kọ́kọ́ ṣe àdúrà fún. Tó jẹ́ pé Ọlọ́run ọba lọ́ba lágbára, ọba tó ní gbígbàdúrà lọ́tọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá wọn bá mi sáámí, tẹ́ dẹ̀ ń ṣàdúrà, tẹ́ ń ṣe gbogbo ẹ̀, gbogbo yín pátá lórí máa bá. Ọ̀rọ̀ mi pẹ̀lú orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé abẹ lọ́hùn nígbà gbogbo pé kọ́lọ́run ọba láàánú kó jẹ́ kó wá sí ìmúṣẹ, tó dẹ̀ ti wà nínú àkọsílẹ̀ Ọlọ́run kó máa wá sí ìmúṣẹ. Gbogbo wa pátá ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. Gbogbo àwọn ẹni tó ń jà káàkiri ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. Ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti sọnù, ẹ jẹ́ ká gbàgbé n tó ti lọ. Ìfẹ́ gangan òun ló ṣe kókó fún wa láti di pé a débi tá a fẹ́ dé. Ìfẹ́ òun la nídìí jù láàrin wa, òun náà la lè fi rí orílẹ̀-èdè yìí gbà. Orílẹ̀-èdè Yorùbá ó ṣe pàtàkì fún gbogbo wa, torí abẹ lọ́hùn. Màá wá fi wákàtí yìí, màá fi àsìkò yìí, màá fi bẹ lọ́hùn wípé kọ́lọ́hùn wọlá ọjọ́ èní kó wo gbogbo orí tó forí balẹ̀, kó tún wo gbogbo orí tó jẹ́ pé wọ́n tún máa ṣe tàjúdù lálẹ́, tí wọ́n máa ṣe ìsọjí ní chọ́ọ̀chì náà lénìí. Kọ́lọ́hùn wọlá gbogbo orí tó jẹ́ pé wọ́n tẹ́wọ́ àdúrà ẹ̀ sí ẹ ní mọ́sálásí Jímọ̀ lénìí. Ọlọ́run o, dákun wọlá títóbi rẹ o, wọlá gbígbàdúrà rẹ Ọlọ́run, wọlá pé wọ́n náà ni o mọra ẹ, kò sẹ́ni tó mọ̀ ẹ́, wọlá pé wọ́n náà ló mọ bó o ṣe tó, kò sẹ́dá tó mọ̀ ẹ́ o. Ọlọ́run wọlá wípé ìwọ ló mọ tó pamọ́ tẹ́nìkan ò mọ̀, ìwọ ló mọ tó hàn tẹ́nìkan ò tún mọ̀, torí nínú tó hàn làwọn èèyàn mọ̀.
nínú táwọn èèyàn tó tún hàn táwọn èèyàn tó ń rí ó tún wà. Ọlọ́run ọba o, mo wá ń fi bó o ṣe tó àti bó o ṣe wà, ibi tó o mọ̀ sí, ibi tó o mọ̀ sí, mo wá fi ń ké pè wọ Ọlọ́run ọba tó láyé, kábíyèsí Elédùmarè. Ìwọ ló máa mọ gbogbo nǹkan yìí, dákun wọlá títóbi rẹ, wọlá ìfẹ́ tá a ní sí ẹsẹ̀, wá wọlá ìfẹ́ tá a ní sórílẹ̀-èdè Yorùbá, pé tó bá dádú àwọn èèyàn ní sọ́fà mọ́. Ọlọ́run o, dákun wọlá títóbi gbogbo àwọn ẹni rẹ tó ti lọ níwájú rẹ, gbogbo àwọn olólùfẹ́ rẹ àtàwọn tó ò tí ì lọ, àwọn olólùfẹ́ pátápátá, dákun Ọlọ́run wá gbàdúrà wa lórílẹ̀-èdè yìí kí orílẹ̀-èdè Yorùbá lè wá sí ìmúṣẹ. Ọlọ́run o, mo fi àsìkò yìí mo fi ń ké pè ẹsẹ̀, mo fi gbogbo orí tó máa forí lélẹ̀ lénìí tó jẹ́ pé kò ní jí láàárọ̀ ọ̀la, mo fi bẹ̀wọ̀ Ọlọ́run. Mo fi orí tó máa sọ̀kalẹ̀ sí orí inú ayé kílẹ̀ tó mọ́ lénìí, mo fi bẹ ìwọ Ọlọ́run. Gbogbo orí tó máa sọ̀kalẹ̀ sínú ayé lénìí, mo fi bẹ ìwọ Ọlọ́run. Mo wá fi ẹ̀jẹ̀ tó jáde lára ọmọ jòjòló lénìí, mo fi bẹ ìwọ Ọlọ́run pé orílẹ̀-èdè Yorùbá dákun jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọlọ́run o, wá wọlá wàhálà tí gbogbo àwọn tó wà ní diaspora àbí nílẹ̀ wa níbi tí wọ́n ń ṣe lọ́tún lósì, tó jẹ́ pé lórí pé kán yé ṣe wàhálà mọ́ lọ́hùn, pé kán wá kó nǹkan ọ̀rọ̀ wá sílé láti wá settle down. Ọlọ́run dákun bá mi gbàdúrà wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àtẹn tó wà nílé, àtẹn tó wà lókè òkun, wọlá wàhálà tí wọ́n ṣe, ìgbìyànjú tí wọ́n ń ṣe pèsè kí tẹ̀síwájú lè bá orílẹ̀-èdè Yorùbá kí wọ́n rí gbà. Ọlọ́run dákun gbà á. Wá wọlá títóbi rẹ, wọlá ìbádà rẹ, wọlá tó mọ̀ àti téèyàn mọ̀, wọlá téèyàn mọ̀ àti téèyàn ò rí, dákun Ọlọ́run o. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ni iṣẹ́ Ọlọ́run, tó jẹ́ pé ìwọ ló sọ pé nǹkan kan máa jáde látara nǹkan kan, Ọlọ́run dákun wá bá mi yọ ilẹ̀ Yorùbá kúrò nínú Nàìjíríà. Ọlọ́run o, mo tún fi àsìkò yìí bẹ̀ ṣe, tó bá ṣe pé ìwọ náà ló ní ìmọ́lẹ̀ máa jáde nínú ìmọ́lẹ̀, ìwọ náà ló sọ pé ìmọ́lẹ̀ máa jáde nínú òkùnkùn, dákun ìmọ́lẹ̀ tó ń jáde nínú ìmọ́lẹ̀ wà, but ìmọ́lẹ̀ tó tún máa jáde nínú òkùnkùn, dákun wá bá mi yọ ìmọ́lẹ̀ Yorùbá, wá bá mi yọ kúrò nínú Nàìjíríà. Dákun Ọlọ́run o, wọlá títóbi rẹ, wọlá ìgbádà rẹ, wọlá bó ṣe tó nínú ayé Ọlọ́run, orílẹ̀-èdè Yorùbá ṣẹ̀, dákun jẹ́ kó wá sí ìmúṣẹ, kí gbogbo àwọn èèyàn kọ́kàn wọn balẹ̀, kínú wọn dùn, kí oore ńláńlá máa wọ́ tóore. Ọlọ́run o, gbogbo ìgbà tí ó bá tún máa wá dé torílẹ̀-èdè Yorùbá ẹ̀ bá máa dé, má jẹ́ ká fi ẹnìkọ̀ọ̀kan wa ṣàwátì. Gbogbo ojú tó wá ń wò mí pátápátá tó jẹ́ pé àmọ́ ẹni tó fi ògo yín, ẹ jọ̀ọ́ ẹ má bá mi sáámi, ẹ dẹ̀ má bá mi kọ́mẹ̀ntì, ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe kọ́mẹ̀ntì náà ni màá ṣe máa kí yín pẹ̀lú orúkọ yín, màá dẹ̀ máa ṣe prayer fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹni tí wọ́n ti rí ògo ẹ̀ sínú òkùnkùn, gbogbo ẹni tí wọ́n ti gbé ògo ẹ̀ pamọ́, Ọlọ́run ọba mi, ọba kábíyèsí Elédùmarè, wọlá bó ṣe tó àti tó hàn, wọlá wákàtí ọ̀wọ̀ yìí, wọlá ìmísí tó wà nínú ara mi, Ọlọ́run ọba dákun bá mi yọ ògo yẹn jáde kúrò nínú òkùnkùn, ó jẹ́ kó wúlò fẹ́ni tó ní ògo. Gbogbo ẹni tó ti ń sáré kiri látọdún tó ti kọjá tí ò tí ì rógo ẹ̀ lò, dákun wọlá wákàtí yìí Ọlọ́run, wọlá bó ṣe tó sẹ̀, wá jẹ́ kí gbogbo yín pátápátá, gbogbo ojú tó ń wò mí àtẹni tó tún máa wò mí, Ọlọ́run dákun wá bá mi gbàdúrà yín, jẹ́ kí yín gbogbo yín rógo lò, dákun bá mi ṣe ògo yín ní ògo ńláńlá, ògo ayọ̀ tí ọmọ aráyé ò ní lè pa, wá bá mi tàn mọ́lẹ̀ yín kárí ayé, jẹ́ kí gbogbo aráyé kí wọ́n fowó ńláńlá kan fi wá yín rí, oore ńláńlá kan fi wá ẹnì kọ̀ọ̀kan yín rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ojú tó ń wò mí, ẹ ní sunkún ọmọ o, ẹ ní sunkún aya, ẹ ní sunkún ọkọ. Gbogbo ojú tó ń wò mí pátápátá, aburú tó kéré tó tóbi nínú ayé kò ní ṣẹlẹ̀ sí yín. Wọ́n ń gbéyàn lọ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, wọ́n ń gbéyàn lọ dìgbàdìgbà lọ sórí ìtẹ́ òkú, pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo yín pátápátá wọn ní gbé yín lọ sí ìtẹ́ òkú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan yín. Ọlọ́run àwọlá bó ṣe rí, Ọlọ́run àwọlá bó ṣe pamọ́ sẹ̀, gbogbo yín pátápátá tẹ̀ ń wò mí àtèyí tó tún máa wò mí tó bá yá, ọwọ́ yín méjèèjì tẹ̀ fi ń gbàdúrà, ọwọ́ yín méjèèjì tẹ̀ fi ń tẹ àmì, ọwọ́ yín méjèèjì tẹ́ fi ń bẹ lọ́hùn, tẹ́ fi ń gba owó sẹ̀, ẹ ní fi gbé ọmọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wá ní pé àní òun fẹ́ pa ọmọ mọ́ yín lójú,
àbò fẹ́ pa aya mọ́ yín lójú, àbò fẹ́ pọkọ mọ́ yín lójú, ó wá fẹ́ gba ògo, fẹ́ pa ògo òdínú ilé yín run. Ọlọ́run ọba aláàánú, gbogbo ẹnikẹ́ni tó bá ń gbìyànjú ẹ̀, àtorí pé ijọ́ tí ekò ló bá fojú kan yọ, ìjọ náà ló ń gbọ̀ràn alákejì lọ. Gbogbo ẹnikẹ́ni tó lẹ́ẹ̀ní rógolò nínú ayé, ìjọ náà ni kó máa bẹ̀rẹ̀ sí jáde nínú ayé. Àwọn ọ̀tá yín nínú ilé ni, ọ̀tá òde ni, pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ di èèyàn burúkú níwájú wọn. Torí tí ọmọ ènìyàn bá ti di èèyàn burúkú, olórí burúkú níwájú ọ̀tá, ẹ mọ̀ pé nìyẹn ti soríire ni. Wọ́n á ní olórí burúkú ẹ̀ ló ń kọ́ máṣàn tó wà ń bẹ̀ yẹn. Olórí burúkú ẹ̀ òun ló ń gbé mọ́tò bọ̀kìnì lọ. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń lépa yín kiri ni, tó ń gbìyànjú àti fọ àyín sẹ́yìn ni, a máa fọwọ́ rẹ̀ síra ẹ̀ ni. Gbogbo a máa fi ọmọ ẹ̀ di, a máa fi ẹbí ẹ̀ di ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí mo ti fẹ́ kó rí fún yín, kó rí bẹ́ẹ̀ fún mi náà. Ọlọ́run ò, mo fi àsìkò yìí sẹ̀, mo fi ń bẹ̀ ẹ́ wọlá gbogbo orí tó forí kanlẹ̀ sí ẹ tó bẹ ìwọ Ọlọ́run bí wọ́n ṣe mọ̀ ọ́ gbà. Wọlé ẹni tó gba àrùn ẹ̀, wọlé ẹni tí ò gba àrùn ẹ̀, wọlé ẹni tó nífẹ̀ẹ́ sí, wọlé ẹni tó nífẹ̀ẹ́ sí, wọlé ẹni tó ní àìsàn, wọlé ẹni tí ò láìsàn sẹ́, wọlá wèrè, wọlé ẹni tí ò ya wèrè, wọlé ẹni tó jẹ́ pé ara ẹ̀ yá, wọlé ẹni tó jẹ́ pé hospital ló wà, wọlá gbogbo béèyàn ṣe tó Ọlọ́run ọba ò wá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ojú tó wá ń wò mí yìí, mo sọ pé ọjọ́ Friday ọjọ́ gbígbàdúrà ni. Mo wá sọ pé ẹ máa sá mí bí ẹ bá ṣe fẹ́. Ọlọ́run ọba kó bá mi dá yín lóhùn ní gbogbo ìgbà. Ọlọ́run ọba mi, ọba tó jẹ́ pé òun lọ́ba tó ń sọlá nínú ọlá, ọba tó jẹ́ pé òun ló ń sára nínú àrà. Ọlọ́run wọlá títóbi rẹ̀, gbogbo ìka tẹ́ fi bá ń tẹ àmì, tẹ́ ń tẹ àmì fún mi níbí àbí lọ́hùn, tẹ́ ń fi ọwọ́ náà tẹ́ fi ń ṣí ètò yìí, gbogbo ọwọ́ tẹ́ fi ń ṣí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run, ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọwọ́ tẹ́ fi ń ṣí ètò yìí, tẹ́ fi ń tẹ̀ kiri, tẹ́ fi ń pín, tẹ́ fi ń tẹ like and love, ọwọ́ náà ní fi ṣàbùrú. Ọwọ́ náà wọn ní di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ àbí ìran tẹ́ wò tí wọ́n máa fi kó yín mọ́ rógà, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Aburú kankan nínú ayé kò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo wọn á fi àsìkò yìí, mo ń ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora báyìí, nílé lóko lẹ́yìn odi, gbogbo ibikíbi tí ẹ̀dá kọ̀ọ̀kan yín bá wà, Ọlọ́run ọba ò má jẹ́ kẹ́ wálẹ̀ láéláé. Ọlọ́run ọba lọ́ba aláàánú tó ń gbé ni ga, tó jẹ́ pé ó ń ṣoore fún ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora káàkiri, China ni, Japan ni, US ni, Canada ni, káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ àbí ilẹ̀ aláwọ̀ funfun, Ọlọ́run ò wọlá títóbi rẹ, gbogbo wàhálà tẹ́ ẹ ṣe lọ́hùn-ún tẹ́ fẹ́ fi kó ọrọ̀ jọ, Ọlọ́run ní jẹ́ kó já sásán o. Kọ́lọ́run tún bá mi ṣàlékún oore, àlékún iyì, àlékún ọlá, kọ́lọ́run bá mi ṣe fún yín. Ẹ mà ní dààmú, aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín níbi tẹ́ wà. Ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Nígbà tó re yín bá tún máa dé oore tó tún ju oore lọ, wọn ní fi yín ṣàwátì. Ọlọ́run mi, ọba tó lágbára, ọba tó lohun gbogbo, tó jẹ́ pé òun ló ní àṣẹ nínú àṣẹ, ọba tó jẹ́ pé òun ló ń kọ̀ǹtró afẹ́fẹ́, ọba tó jẹ́ pé òun ló mọ agbára táfẹ́fẹ́ ní, tó jẹ́ tó fi lágbára jomi lọ. Ẹni tí ò mọ̀ ni ò mọ̀. Afẹ́fẹ́ òun ló ń rìn, òun ló ń gbé omi rìn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wọlá agbára tó wà nínú afẹ́fẹ́ sẹ̀, dákun wá bá mi gbàdúrà yín. Wá gbé ọ̀rọ̀ yìí tí mo sọ yìí, wá bá mi gbé lọ sókè pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba lágbára, ọwọ́ lọ́ba tó tóbi jù nínú ọba. Ìwọ lọ́ba tó jẹ́ pé Ọlọ́run ń fọba jẹ, ọba tó ń pọ̀, ọba tó ń jẹ́ ọba tó ń yọ ọba. Ọba mi òkè, ọba tó ń gbàgbára lọ́wọ́ alágbára. Ọba tó jẹ́ pé òun náà lọ́ba tó jẹ́ pé ó yàtọ̀ nínú ọba, ọba tó jẹ́ pé ọba tó ń fọba jẹ ni. Kábíyèsí téyìn ò mọ̀, téyìn ò rí. Elédùmarè, ọba mi, Ọlọ́run ọba tó láyé, ọba tó lohun gbogbo tá a mọ̀ bó ṣe rí. Àmọ̀ ṣẹ̀dá òun kálukú ń sìn ni, bó ṣe wù kálukú ló ṣe ń pè é. Ọlọ́run ò, gbogbo ìjọ, gbogbo orí tó ń pe Ọlọ́run lọ́nà tó mọ̀ gbà, kó wá gbàdúrà rẹ̀ nìkọ̀ọ̀kan. Aburú ayé ò ní dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orí ayé òun ló máa ṣẹlẹ̀ sínú ìdílé yín. Èyí tó wá kù tọ́dún ìyá fi parí. Ọlọ́run ò, ọba mi alágbára, ọba tó lágbára lọ́dọ̀, kábíyèsí Elédùmarè, dákun gbogbo tó kù tí ọdún ìyá fi parí,
wọn ní dìyín mẹ́rù lọ, December ní dìyín mẹ́rù lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìwòyí ọdún tó ń bọ̀ láti December yìí lọ, ẹ máa bá wọn kọ́lé mọ́lé, ẹ bá wọn ra lè mọ́lẹ̀, ẹ bá wọn ra mọ́tò, bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi, ọba tó lágbára, ọba tó lohun gbogbo, ọba tó lọ́lá lọ́dọ̀, Ọlọ́run àbá mi ṣoore fẹ́ nìkọ̀ọ̀kan yín. Ẹ wá ní ṣubú dànù, aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Orí Ọlọ́run máa bá mi ṣe fún yín. La hawla wala quwwata illa billahil azim. Mo wá fi àsìkò yìí mo fi ń tọrọ fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ bá mi pariwo Òòṣà ọmọ aládìkún. Sunday ọmọ Adéyẹmọ, ẹ̀mí gígùn, àlàáfíà, owó ọrọ̀, Ọlọ́run àti gbúdọ̀ bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní kẹ́ ṣubú, gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń porí yín láìda, a máa fowó ara ẹ̀ ṣe rẹ̀ ni. Gbogbo ẹnikẹ́ni tó ń pètè pèrò bí lórí yín, tó ní pèsè àfi kó òun rí ẹ̀yìn ọ̀tá yín, a fowó ara ẹ̀ ṣe rẹ̀ ni, tọmọtọmọ tayataya. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti wá ń lépa yín láburú, a máa fowó ara ẹ̀ ṣe rẹ̀ ni. Àní mo bí Ọlọ́run fún yín sẹ́ẹ̀ pé agbára kún agbára nínú ayé, ọlá kún ọlá nínú ayé, iyì kún iyì nínú ayé, Ọlọ́run á ṣe fún yín. Bí gbogbo èèyàn ti nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ti máa nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Omi òkun kò kí ń nísinmi. Gbogbo olórí ẹnìkọ̀ọ̀kan pátápátá tí wọn ò bá ti gbóre lé yín lọ́wọ́, wọn ò ní nísinmi o. Ọ̀ǹtì tán bá gbóre yín fún yín, bẹ́ẹ̀ ni náà máa tó nísinmi. Even tán bá tún wá gbé fún yín tí ò bá ti tán lọ́wọ́ wọn lórí yín, wọn ò ní nísinmi. Bó ṣe máa rí nìyẹn, torí pé Ọlọ́run lọ́ba alágbára tó ń gbàdúrà ẹ̀ ni. Ọlọ́run á gbàdúrà gbogbo yín. Gbogbo ojú tó ń wò mí, tó farabalẹ̀, tó jókòó, tó ń wo prógráàmù mi lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n fi ọwọ́ náà ṣí ètò yìí, tí wọ́n ń pín, tí wọ́n ń kọ́mẹ̀tì, aburú kankan ò ní ṣe yín nínú ayé. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú dànù nígbà kankan. Bẹ́ẹ̀ ni, torí gbogbo ìgbà tí mo bá ti ń rí yín, inú mi máa ń dùn. Inú yín ò wá ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orí Ọlọ́run máa bá yín ni. Mo kí Kristẹni, mo kí Mùsùlùmí, mo kí àwọn ẹlẹ́sìn àbáláyé, gbogbo yín pátá ni mo kí ẹni tí ò sí kankan. Ọlọ́run ọba bá mi ṣe dáadáa fún yín. Orílẹ̀-èdè Yorùbá, Ọlọ́run ọba jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọlá ìfẹ́ tá a ní sí, ọlá ìfẹ́ tẹ́ ẹ ní sí, Ọlọ́run o, mo fọ àsìkò yìí mo fi ń gbé Ọlọ́run, mo fi ń pe Ọlọ́run sẹ́, Ọlọ́run ọba mi dákun jẹ́ kó orílẹ̀-èdè Yorùbá bọ́ sí, kí a lè kúrò nínú wàhálà, ká lè kúrò nínú fìtínà, ká lè bọ́ lọ́wọ́ aburú, ká lè bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀. Ọlọ́run, mo fi àsìkò yìí mo fi bẹ̀ ẹ́, mo fi àsìkò yìí mo fi pè ẹ́, wọlé orí kọ̀ọ̀kan tó ń bẹ̀bẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá, dákun gbàdúrà wa, má dojú tì wá, àfógun, àfẹ́jẹ̀, àfẹ́ wàhálà, ìrọ̀rùn ni kó bá wa ṣe Ọlọ́run, ìrọ̀rùn ni kó bá wa ṣe, bá wa ṣe easy tó yẹ pé a kàn máa jí níjọ́ kan tá a máa dijú tá a dẹ̀ máa bá wa lórílẹ̀‐èdè Yorùbá pé wọ́n ti na àsíá wa sókè. Bẹ́ẹ̀ la fẹ́ Olódùmarè, bẹ́ẹ̀ la fẹ́ Ọlọ́run, dákun ṣe fún wa, wá wọlá àwọn tó tóbi, wọlá àwọn tó fi pamọ́ Ọlọ́run, dákun wọlá àwọn tó ń gbàdúrà nítorí eléyìí, wọlá àwọn tí wọ́n ń ṣe ètùtù, wọlá àwọn tó jẹ́ pé àdúrà ìsọjí náà ń ṣe, wọlá àwọn tó jẹ́ pé Kùránì náà ń sà, wá wọlá títóbi rẹ̀, wọlá gbogbo àwọn olólùfẹ́ tó gbọ̀nà tó kálukú mọ̀ tó fi ń gbàdúrà yẹ Ọlọ́run o, dákun bá mi ṣe bẹ́ẹ̀, dákun Ọlọ́run wọlá títóbi rẹ̀, dákun bá mi ṣe bẹ́ẹ̀, dákun Ọlọ́run, dákun bá mi ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin ládéládé, Ọlọ́run ọba dákun bá mi kó sí wọn nú kí wọ́n lè sọ̀rọ̀ jáde. Torí gbogbo tó ṣẹlẹ̀ yìí àwọn náà sún wa sí, bẹ́ẹ̀ ni àwọn náà sún wa sí, bẹ́ẹ̀ ni mo wá bẹ Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba mi kábíyèsí Elédùmarè, dákun jẹ́ kí a kàn jíjọ́ kankan bára nínú Yorùbá nation, kó má ṣogun, kó má ṣe wàhálà, kó kákan ṣàdédé dí kárí pé gbogbo àwọn ẹni tí ò fẹ́ ká rọ́nà lọ, Ọlọ́run dákun bá wa mú wọn kúrò lọ́nà. Gbogbo ẹni tí ò fẹ́ ká rọ́nà lọ pátápátá, dákun bá wa, ẹni tó jẹ́ pé òun lálágí bá wa kó sí nínú, ẹni tó jẹ́ pálábọ́dè bá wa kó sí nínú. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní pé ìlọsíwájú wa sẹ́ẹ̀ tí a bá ti ṣe gbá kan, a máa ṣe gbá kíníkan, gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pé òun ló jẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí, tó jẹ́ pé òun ló ń gbàbọ̀dè fún wa, Ọlọ́run ọba ò
bá wa yọ ẹsẹ̀ kúrò láwo ọlọ́run ọba bá wa yọ ẹsẹ̀ kúrò láwo bá wa dójú tọ̀tá bá wa dójú tẹlẹ́gàn ọlọ́run ọba sẹ́ orílẹ̀-èdè Yorùbá ó gbúdọ̀ wá sí ìmúṣẹ mo bẹ́ẹ̀ ni ọlọ́run ọba mi ọba kábíyèsí Elédùmarè mo bẹ́ẹ̀ ni dákun wọlá títóbi rẹ orílẹ̀-èdè Yorùbá jó wá sí ìmúṣẹ ìyà tí àwọn tó wà ní diaspora ti ń jẹ ó ti pọ̀ jù ìyà tí àwọn ẹni tó wà nílé wọ́n ti pọ̀ jù torí n tá à ń fojú wì ó lágbára ọlọ́run ọba mi òkè ọba tó lágbára lọ́dọ̀ sẹ́ kábíyèsí ọlọ́run mo bẹ̀ mo fi àsìkò yìí bẹ̀ mo fi gbogbo nǹkan tó wà nínú ayé mo fi bẹ̀ ọlọ́run ọba dákun má dojú tì wá má dojú tì mí má dojú tì àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ bí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí sáyé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ayé ọlọ́run ọba wọlá títóbi rẹ dákun bá mi gbàdúrà orílẹ̀-èdè Yorùbá sẹ́ dákun gbàdúrà orílẹ̀-èdè Yorùbá gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní kò ní wá sí ìmúṣẹ kó máa fọwọ́ rẹ̀ sí rẹ̀ ní ọlọ́run wọlá títóbi rẹ mi ìmọ̀ nǹkan tí mo tún lè ṣe ọlọ́run tó máa fi lè gbọ́hùn mi gbogbo aburú káburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ sí mi ni àbọ̀mọ mi ni àbẹ́bí mi ni ọlọ́run ọba bá wa rè dànù ọlọ́run bá wa lé àwọn ọ̀tá dànù ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó ń lépa wa tá a mọ̀ ní kọ̀rọ̀ ní gbangba ni ọlọ́run bá wa dójú tì wọ́n bá wa lé wọn dànù mo bẹ̀wọ̀ ọlọ́run sẹ́ wọlá òru dúdú wọlá àwọn nǹkan tó dá nínú òru dúdú wọlá àwọn nǹkan tó dá tó jẹ́ pé àfojúrí wọlá àwọn nǹkan tó jẹ́ pé àfojúrí a lè rí wọn mú wọlá àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ó ní ìṣẹ́jú tó kálukú fi rìn wọlá àwọn tó dá tó jẹ́ pé wákàtí náà fi rìn tá a rí wọn wá wọlá oríṣiríṣi àwọn tó dá lọ́gànjọ́ òru wọlá àwọn tó ń fò lọ́gànjọ́ òru wọlá àwọn tó ń rìn lọ́gànjọ́ òru wọlá àwọn tó jẹ́ pé òjìji wọn ló ń rìn wọlá àwọn òkú wọlá àwọn ẹni tó jẹ́ pé wọ́n ṣe gbégbìn lálẹ́ yìí ọlọ́run orílẹ̀-èdè Yorùbá jẹ́ kó jáde nínú òkùnkùn jẹ́ kó tan ìmọ́lẹ̀ sí ọmọ aráyé torí àti rí i pé sáyìn yìí ó ti fẹ́ máa tàn ó ti fẹ́ jáde ọlọ́run bá wa yọ jáde kúrò nínú òkùnkùn sẹ́ bá wa yọ jáde kúrò nínú òkùnkùn Nàìjíríà bá wa sọ di ìmọ́lẹ̀ Yorùbá la fẹ́ ọlọ́run ọba bá wa gbé ìga ọlọ́run ọba wọlá Nábì Muhammad wọlá Jésù Kristi wọlá àwọn tí wọ́n ti lọ gbogbo àwọn dákun bá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ọba tó lágbára jù nínú ayé ọba mi ìwọ náà ló dáyé ìwọ ló mọ tó pamọ́ sẹ́ àní orílẹ̀-èdè Yorùbá jẹ́ kó wá sí ìmúṣẹ tó bá ṣe pé bẹ́ẹ̀ ni mo fi tinútinú gbàdúrà yẹ ọlọ́run ní tọkàntọkàn ọlọ́run ọba dákun jẹ́ kó wá sí ìmúṣẹ gbogbo ìṣẹ̀dá tó jẹ́ pé bí mo ṣe ń wí làwọn náà ń ṣe àmì sínú tó jẹ́ pé tí wọn ò sọ síta ni ọlọ́run bá mi ṣoore fún wọn gbogbo orí tó wá wà káàkiri gbogbo àgbáláyé tó jẹ́ pé ó ní bó kálukú ṣe wà ẹlòmíì ó wà nínú ìnira aṣọ ló fi bò ó wọn ròbó lówó lọ́wọ́ àbí wọn ròbó lọ́lá ọlọ́run ọba dákun nǹkan tó ń dùn tó daṣọ bò ọlọ́run dákun bá mi bí àbùkátà rẹ̀ ọlọ́run dákun bá mi yọ kúrò nínú ewu ọlọ́run bá mi yọ kúrò nínú ewu bá mi yọ ọ̀nà kúrò nínú ewu bá mi wòsàn ọlọ́run dákun síjú àánú rẹ̀ wọ ọlọ́run má jẹ́ kó kún kékeré gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń ro aburú ru ẹnìkọ̀ọ̀kan wa pátápátá ọlọ́run bá dákun bá gbé wa ga jù wọ́n lọ wọlá aláwọlá wàlá quwwata illa billahi ilal azim mo fàsìkò yìí bẹ̀ wọ ọlọ́run wọlá tí máa kà yìí bí àwọn ẹni àkọ́kọ́ ṣe kà á wọlá bàbá tó kà á dákun wọlá bàbá tó fi sí wa lẹ́nu wọlá títóbi rẹ̀ dákun jẹ́ kó gbà wọlá títóbi rẹ̀ dákun jẹ́ kó gbà gbogbo tí mo wá sọ forí kọ̀ọ̀kan àti èyí tó máa wù mí àti èyí tó tún máa wù mí lẹ́yìn eléyìí ọlọ́run o ọba alágbára ọba tó tóbi dákun jẹ́ kí àdúrà wa gbà la hawla wala quwwata illa billahi azim dambasa damba karakaranda saba batuna ilibizu aliba indana la yatina wal qaribu la yudina Allahu hayyu samadu baqi kinafun baqi da atu bi kana billahi wasajjatu bi rasulillahi sallallahu alaihi wasallam dambasa damba karakaranda saba batuna ilibizu aliba indana la yatina wal qaribu la yudina Allahu hayyu samadu baqi kinafun baqi da atu bi kana billahi wasajjatu bi rasulillahi sallallahu alaihi wasallam dambaza damba karakaranda saba batuna ile bizu aliba indana la yatina wal qaribu la yudina Allahu ayyu samadu baqi kanafun baqi da atubikana billahi wasjadu rasulillahi sallallahu alaihi wasallam ya salika ahmali as'aluka bi khairi habibika sulikirami antar amani farhamni ya Allah antara asaku farasukuni ya Allah alhamdulillah rabbil alamin
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ìwádà bóyá ẹ ní ìpolówó kan tí ẹ fẹ́ ṣe tẹ́fẹ́ ká bá yín máa polówó lórí ètò, ẹ lè pè wá nígbà gbogbo. Àbẹ́ ẹ ní nǹkan tẹ́fẹ́ bá wa sọ, àbẹ́ ẹ ní information tẹ́fẹ́ fún wa, àbí bóyá ẹ ní ìrànlọ́wọ́ láti fẹ́ máa ṣe fún wa fún ètò àbí program wa láti support wa fáwọn kankan, ẹ lè pè wá sórí aago wa. Òun náà ní 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Ọlọ́run ọba tó láyé, ọba tó lohun gbogbo kò ní fi yín sílẹ̀ nígbà kankan. Orí Ọlọ́run, àánú Ọlọ́run a máa dé bá yín. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín nígbà kankan. Mo fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ jẹ́ pé gbogbo ìgbà lẹ máa ń wò mí, àbí tí mo bá jáde bákan méjì. Ọjọ́ èní ọjọ́ àdúrà ni mo máa fi ń ṣe. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tí mo wí pátá lénìí tí mo sọ fún gbogbo orí kọ̀ọ̀kan, àtẹ̀yin tẹ́ wà ní diaspora ni, àtẹ̀yin tẹ́ wà níbí ni, tẹ́ wà nílé ni, Ọlọ́run ọba mi, ọba tó láyé tó lohun gbogbo tó dẹ̀ ń sun gbogbo, á bá mi gbàdúrà gbogbo yín. Ibi tó kù sí lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan, Ọlọ́run á ṣe dáadáa fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú tó kéré tó tóbi ò ní ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọ́n á rọ gbogbo yín pátá, Ọlọ́run ọba á jọ wá nínú. La hawla wala quwwata illa billahi al-azim. Ọlọ́run ọba ò ní dójú tì wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn máa fi eléyìí ṣe ìlọ ní alẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run. A tún máa pàdé ní òwúrọ̀ ọ̀la. Ọlọ́run ọba láàánú kò ní fi wá sílẹ̀ wá. Mo kẹ́yìn màmá mi, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn brothers mi pátá, yín sisters mi, mo kí yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa follow Facebook page wa tó jẹ́ backup page, torí pé eléyìí tá ń lò yìí ó ní issue, so ẹ lè bá follow ẹ̀, torí tó bá yá sí àní máa lo eléyìí mọ́. So ẹ bá follow ẹ̀, that's Yoruba Nation Afọ̀njá TV backup page. Òun ló wà níbẹ̀, Yoruba Nation Afọ̀njá TV backup page. Ẹ pè wá, ẹ connect pẹ̀lú wa nígbà gbogbo. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run baba láàánú a máa wà pẹ̀lú yín. Ẹ ṣé púpọ̀.